Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 23 oṣù Kejìlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ìṣẹ̀lẹ̀ ìtẹra ẹni pa mẹ́ta, èyí làwọn ọ̀rọ̀ tó jẹyọ lórí ẹ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ti nàka ẹ̀bi sí àgbékalẹ̀ ètò ọrọ̀ ajé ààrẹ Tinubu gẹ́gẹ́ bí èyí tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Àjọ ẹlẹ́sìn ìgbàgbọ́ CAN ṣàpèjúwe àgbékalẹ̀ náà gẹ́gẹ́ bí àlàsílẹ̀ wàhálà. Àjọ tó ń ṣàmójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè yìí ìyẹn NEMA pè fún àmójútó àwọn èrò lọ́nà tó tọ́ lásìkò ètò ìfifúnni. Ìjọba àpapọ̀ ti ṣe ìlérí ìrànlọ́wọ́ fún ẹbí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí. Àtíkù sọ kò bákùngbé ọ̀rọ̀ sí àbá ètò ìṣúná ààrẹ Tinubu fún tọdún 2025. Ó ní kò lè jẹ́ ojútùú sí ìṣòro ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí látàrí ẹ̀sùn ìṣekúpani àwọn olùfẹ̀hónúhàn End Bad Governance tí àjọ Amnesty International fi kan iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti ní kí àjọ náà tọrọ àforíjì. Àjọ tó ń rí sí lílò àti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè yìí ìyẹn NDLEA ti fi ọwọ́ ṣìkún òfin mú oníṣòwò kan nígbà tó ń gbìyànjú láti gbé oògùn olóró kokéènì wọlé sórílẹ̀‐èdè Nàìjíríà. Olóyè Edwin Clark ti kin ààrẹ Tinubu lẹ́yìn lórí àtúntò owó orí. Ó ní ó gbọ́dọ̀ ṣẹlẹ̀. Lẹ́yìn ọdún 5, ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin tó fi de ìwakùsà ní ìpínlẹ̀ Zamfara. Àjọ IPMAN ti fi léde pé 935 naira ni wọn yóò máa ta bẹntiróòlù láti òní ọjọ́ Ajé Monday lọ. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ti fẹ ìjókòó rẹ̀ síwájú sí i lórí tábìlì ìdíje EPL pẹ̀lú bó ṣe jáwé olúborí pẹ̀lú àmì ayò 6-3 léyìí tó fi borí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.